أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. السلام عليكم ورحمة الله وبركاته. Àlàáfíà Ọlọ́run rẹ̀ àjẹjẹ tán láti ọ̀dọ̀ Ọlọ́run máa bá gbogbo wa gbé lápapọ̀ níbikíbi. Ẹ jọ̀ọ́ lálẹ́ yìí a fi títóbi Ọlọ́run a fi welcome yín ẹ káàbọ̀ Adi Crown. Olúwa Kẹ́mi Jimoh Ahmed Elelu Abdulkadir Sarumi Sulaiman Ridwanullahi Balogun Muhammad Habibullah Ìwà lórí ẹ̀dá Ibrahim Tunde Jamiu Tiamiyu ẹ bá mi share program yìí. Aji Sauti ẹ bá wa share ẹ. Tinuola Okinye káàbọ̀ Aji Abiodun Aliyu Ajiu Adejoke Fadawda Ọmọláfẹ́nwá Ibrahim Adua Migba Soliu Atanda Sulaiman ẹ káàbọ̀ Abdulrazak Ọba ẹ káàbọ̀ Bello Abdulmumin ẹ káàbọ̀ Ustaz Kehinde Quadri Bello Jimoh Assis Adelbigbe Abdallah ẹ káàbọ̀ Ọ̀túnba Najmudin Oyetunde Musek Baba Adinitia Adewumi Ashabi Saadulahi Lukman ẹ káàbọ̀ Muhammad Jodi ẹ káàbọ̀ Nafisat Olúwatóyìn ẹ káàbọ̀ Aṣáájú Ìṣọ̀lá Aṣáájú ẹ káàbọ̀ ẹ dápẹ́ fún Ọlọ́run Ọba. Gbogbo ẹ̀yin olóríire èèyàn, gbogbo ẹ̀yin alálùbáríkà níbikíbi lágbàáyé, gbogbo yín la kí o. Oríire ìdùnnú ayọ̀ àlùbáríkà Ọlọ́run jẹ́ tiwa. Jimoh Jamilat Ọmọnìkẹ́ Adébáyọ̀ Aminat Sikirullahi Babatunde Muiz Akorede Hussein Fati Abdul Alhaji Taofik Olabisi Transfert Alhaji Abdulrazak Imam Ojúlárí Abíọ́lá ẹ káàbọ̀ ma Ojúlárí Ajia ẹ káàbọ̀ Àyìnlá Akeem gbogbo yín là ń kí ẹ káàbọ̀ Shitu Khadijat ẹ káàbọ̀ ojú òní tiwa alẹ́ yìí Fadilatu Sheikh Abdullahi Jubril Al-Adabi Ajia Abisola Ṣàgáyà ìyá wa Ṣàgáyà mo kí ẹ káàbọ̀ Aládé Olúọmọ ẹ káàbọ̀ Animashaun mo kí Sheikh Gafar Arọ̀mí Emir gbóyin là ń kí ẹ káàbọ̀ Fẹ́mi Shitu brọ́dà mi tó tọ́jọ́ mẹ́ta o ẹ káàbọ̀ ojú òní ti wà lágbára Ọlọ́run. Sharafuddin Ọmọlẹ́wà Waheed Ọ̀kẹ́ Princess Oníyè oríire ni ẹ jẹ́ n kọ́kọ́ gbé báyìí. Adúpẹ́ fún Ọlọ́run Ọba Ọlọ́run ò ṣeun ẹ dákun ẹ̀yin èèyàn ẹ má fàdúrà lẹ̀ nígbà kọ̀ọ̀kan o. Mo máa ń sábà sọ̀rọ̀ kan 7 days bólúwa ti fẹ́ Àbákẹ́ bẹ́ẹ̀ ni ọjọ́ 7 là ń lò láàrin ọ̀sẹ̀. Bàbá wa Junaid láti lo Dubai ẹ káàbọ̀. Ṣé rí inú ọjọ́ 7 tí à ń lò lọ́jọ́ ẹ máa fi ọjọ́ 5 nínú ẹ̀ ẹ máa fi tọrọ ààbò, ẹ máa fi tọrọ ìṣẹ́gun ọ̀tá, ẹ máa fi tọrọ ìborí ọ̀tá, ẹ máa fi tọrọ ìborí ọ̀tá, ìṣẹ́gun ọ̀tá lórí ara yín, lórí àwọn ọmọ. Ẹ wá máa fi ọjọ́ 2 tó kù ẹ máa fi béèrè àrísìkí lọ́dọ̀ Ọlọ́run. Torí pé ayé tá ń bẹ́ńbẹ́ yìí ó kún fún oníranran àdánwò, ó kún fún oníranran àgbákò.
àwọn èèyàn dẹ̀ ya wèrè gan wọn a máa bínú kò sí ọgbọ́n gbogbo ẹni Ọlọ́run bá ti fẹ́ ṣoore fún láyé fa inna kulla zi ni'matin mahsud gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tọ́lọ́run bá fẹ́ ṣoore fún láyé lọ́lọ́run máa ń gbé àwọn onílára tì í Ọlọ́run máa ń gbé àwọn ẹlẹ́gàn tì í Ọlọ́run máa ń gbé àwọn abínú ẹni tì í Ọlọ́run máa ń gbé àwọn abínú orí tì í o lè máa ṣe láyé àfikàn bínú ìdí ẹ̀ wọ́n náà wà ní dákẹ́ Allahu yasimuka minan nas wa inna jundana lahumul galibun wallahu galibun ala amrihi walakin akthara an-nasi la ya'lamun oríṣiríṣi àwọn lílá fi kùrìsí yìí ò ní dákẹ́ ó máa ṣàdúà torí pé ayé yìí kún fún trọ́bù púpọ̀ wàláhì ayé kún fún wàhálà ó kún fún trọ́bù púpọ̀ àwọn kan wà wò ní ṣẹ̀wọ̀n ò ní rò wọ́n kàn máa ṣàdédé bínú orí ìjọ tẹ́rù èèyàn bà mí láyé ò ní ọjọ́ tí wọ́n invite mi ní embassy tí mo wá lọ lọ́jọ́ tí wọ́n revoke visa mi tí mo wá lọ mo kọ́kọ́ ń rò pé kí ló lè ṣẹlẹ̀ kí ni mo lè ṣe tó lè mú wọn revoke visa mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé láwọn òyìnbó yẹn wá ń sọ fún mi pé ṣé mo mẹ́ni tó ń jẹ́ Ṣọlá Ọ̀dẹ́yàlé ní yes wọ́n bá gbé fọ́tò ẹ̀ jáde wọ́n lòun ló kọ petition lé mi lórí pé terrorist ni mi ẹni bá kọ petition léèyàn lórí pé terrorist nìyàn òun tọ̀hún yẹn ti pa olúwa rẹ̀ sáyé Ekudi TV olùtọ̀hún yẹn ó ti pààyàn sáyé ìdí ọpẹ́ tèmi wá dá ni pé táwọn Amẹ́ríkà ò bá sẹ́ndì méèlì mi tí wọ́n méèlì mi tèmi kàn ra tíkẹ́ẹ̀tì tí mo ń lọ sí Amẹ́ríkà mo kàn ń imagine kí wọ́n á dé port of entry kí wọ́n á mọ́ta mi ẹ mọ̀ yí pé ètò lágbára ni ẹ̀wọ̀n tó lágbára ni ṣùgbọ́n ìwọ ọmọnìyàn kò sí bí ogun ṣe lè wò kó pọ̀ tó fún ẹ láyé látàtìsá máa tara jù Adébáyọ̀ Abdullateef má tara jù bima wajaka minal mashakil gbogbo challenges tó bá wò kó rí láyé má rò pé end of the life nìyẹn àwáyé wá face challenges ni o ẹnìkọ̀ọ̀kan wọn máa face tiẹ̀ لأن المشاكل عنوان للرفع challenges máa ń jẹ́ lẹ́tà gíga ó máa ń jẹ́ àdírẹ́sì gíga fẹ́lòmíì ọ̀tá àyàn ni ó lé èèyàn débi ire lọ ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni lára ọ̀tọ̀ ni kèéta ọ̀tọ̀ ni inú ni bíni ìlara ọ̀tọ̀ kèéta ọ̀tọ̀ inú ni bíni ọ̀tọ̀ arákùnrin yìí ó ń fẹ́ ọmọ olórin kan ní Nàìjíríà níjọ́ náà ọmọ olórin yìí ọmọ dáadáa ni èèyàn dáadáa ni àti mo wà l'Amẹ́ríkà ibi gan ọmọ olórin yẹn tó ń béèrè pé àṣé èèyàn rí ni àmúlé èèyàn rí ni èèyàn dáadáa ni ìfẹ́ láláì mà wípé ẹni bí ni
èmi ń ṣe ládùúrà o gbogbo ọmọ tó jáde lára ẹ̀ pátápátá Allahu Latif gbogbo ọmọ tó jáde lára ẹ̀ gbogbo wọn ni wọ́n aṣoríire o ọkùnrin wọn obìnrin wọn kódà tó fi dórí eléyìí tí ó ṣèyàwó láìpẹ́ yìí gbogbo ọmọ tó jáde lára ẹ̀ gbogbo wọn náà máa ṣoríire gbogbo ọmọ tó jáde lára ẹ̀ wọn à ní rá látakò gbogbo ọmọ tó jáde lára ẹ̀ lọ́kùnrin lóbìnrin gbogbo wọn ni wọ́n ní àlùbáríkà àtàwọn tó ti bímọ nù wọn gbogbo wọn ni wọ́n láṣeyọrí láyé àmọ́ Allahu Latif ò ní lọ láì jìyà lọ́dọ̀ Ọlọ́run ò ní lọ láì jìyà tó bá wá dájìyà yẹn ó dájẹ́ ni àwọn ọmọ rẹ̀ kankan ò ní pẹ́nu ìyá rẹ̀ gbogbo ìgbà tí mo bá ń rántí pẹ̀lú ohun tó ṣe ọmọ rẹ̀ kankan ò ní pín kódà wọn ò ní ṣèṣì wọn ò ní ṣèṣì Aládé Olúọmọ wọn ò ní ṣèṣì báyìí pín nínú ìyá ẹ̀ àmọ́ wo jẹ àti wọ àti gbogbo àwọn tó ní pàánù ẹ̀ gbogbo yín lẹ́jìyà ọ̀dà ti tóbi Ọlọ́run ní wọn ní lọ scot free o kéèyàn wò sùn kó lẹ nọ́mbà terrorist mọ́ àyàn tó dẹ̀ já sí pé àwa mùsùlùmí tẹ́lẹ̀ lágbàáyé ojú terrorist náà fi ń wò wá ìyàwó ẹwà kọ́kọ́ ṣó wá bìlífù wípé ó kàn lọ bẹ́ẹ̀ ni ẹ bá mi tẹ love like and share ẹ jọ̀ọ́ love ẹ bá mi tẹ love like and share please bismillahirrahmanirrahim ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ bá mi dáwọ́ bo love ṣé Ọlọ́run ọba tiẹ̀ lọ́ba ara ọba tí mo ń kọ́ ẹ̀dá yọ torí sùúrù inna Allaha ma'a sabirin Ọlọ́run bẹ pẹ̀lú ní sùúrù ẹwọ́dún tọrọ $10,000 aago Rolex ti ń lọ àwọn èèyàn mọ̀ ìpè irọ́ ni ṣùgbọ́n àwọn ọ̀tá ò gbà pé irọ́ ni until nígbà tí sàtìyà jẹ́ ń sọ fún wọn má lọ sí àárín ayé rẹ má lọ ọmọ Ọlọ́run lọ́wọ́ o má lọ sí àárín ayé ẹ mọ́ Ọlọ́run lọ́wọ́ o fàyè rẹ lẹ̀ o kọ́lọ́run kó control ẹ̀ síbi tó dáa. Amẹ́ríkà tí mo máa wọ̀ dáadáa inshallah ojú wa tí ẹ yóò sì ti gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ ẹ bá mi share program yìí ẹ jọ̀ọ́ kí ni ẹ ń ṣe bákan àwọn èèyàn tó ti ṣàbúrú pọ̀ ó ṣèyàwó ìyàwó tá láàlá àti ti ṣe nísìn lẹ́nu 2 years sísìn ó ti ṣèyàwó fún èèyàn 5 àwọn náà wà dá gbogbo àwọn tí wọ́n ti fọ́ọ̀lù sí victim ẹ̀ gbogbo àwọn tó ti fọ́ọ̀lù sí victim ẹ̀ wàláhì yóò lè escape ìyà lọ́dọ̀ Ọlọ́run tó ẹja wa padà sí ní alẹ́ yìí ọ̀rẹ́ mi jáde o DJ YK màmá Talo lọ́hùn mo ká dá wọn lọ́hùn ṣe nǹkan tí ẹ kú náwó jẹta mo kí yín o mo kí yín púpọ̀ o.
àwọn kan ní comment ìdí Saheed Shittu dálẹ̀ lórí ẹ̀ òun ló pọ̀ tó bí àwọn kan nínú nìyẹn gbà yẹn pé wáì tẹ́ parí ìjà pẹ̀lú Saheed Shittu mo ní tèmi yé mi wallahi tèmi yé mi kò yé àwọn èèyàn tèmi yé mi fa ìparí ìjà pẹ̀lú Saheed Shittu òun ló tú àṣírí eléyìí báyìí. ìparí ìjà pẹ̀lú ló tú àṣírí eléyìí báyìí. tá a bá ń jà lọ bẹ́ẹ̀ tá a ń bára wa jà lọ bẹ́ẹ̀ bá ṣe máa jà lọ náà nìyẹn kí nìyẹn á dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ojútùú ọ̀rọ̀ òdẹ̀ ní a lè má rojútùú ẹ̀. a lè má rojútùú ẹ̀ ẹni bá ṣaburú fún ni lè padà ṣe dáadáa fún yín. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ jájà ẹni tó bá mọ ìjájà láyé ìgbà míì wà ó yẹ kó jà ò ní jà wà wá rò wípé òkè ẹni tó bẹ̀rẹ̀ jà yìí ìwọ náà ló ṣokùnfà bí jà yóò ṣe parí. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀tá dúpẹ́ fọlọ́run wa. a ní gbogbo nǹkan pátápátá ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ fi sí básìkò nǹkan ò bá tó ẹnìkan yìí yanjú ẹ̀ Ọlọ́run lásìkò tó ni. ta ló lè rò láyé pé mi àti Saheed Shittu ó máa sọ̀rọ̀ àbájọ ìṣèlú but Islam mùsùlùmí ẹ̀sìn tó rọrùn ni. Islam bóyá nǹkan tẹ́mi fi ń fresh nìyẹn o torí èmi mú kẹ́kẹ́kẹ́kẹ́ sórí tí bá ti lé tí ò bá ti bọ́ sí mo ti fílẹ̀ fọ́nà nìyẹn mo tún mú nǹkan mìíràn tí bá lè kẹ́kẹ́kẹ́ tí bá fáfá ó Ọlọ́run ni ó bọ́ sí ni mo tún mú nǹkan mìíràn. àwọn kan wá ní àṣírí kan bẹ ní láàrin Alfulaniy àti Saheed Shittu tí Alfulaniy fi parí ìjà pẹ̀lú Saheed Shittu mo fi Ọlọ́run tó lẹ́mìí mi búra kò sí àṣírí kankan wallahi tallahi thumma billah. but tèmi yé mi èmi tí mo jẹ́ ambassador gbogbo ayé no. ìjà ò tọ́ sírú àwa. ìjà ò tọ́ sírú wa. àwa gbọ́dọ̀ ní ọmọ ogun a gbọ́dọ̀ ní sàábé ni kó lè ran iṣẹ́ tá a gbé dání lọ́wọ́. àwọn tá a fẹ́ ṣe láàánú pọ̀ láyé àwọn tá a fẹ́ ràn lọ́wọ́ pọ̀ láyé èmi náà nídìí àánú o. àwọn tá a fẹ́ ràn lọ́wọ́ pọ̀ láyé àwọn tá a fẹ́ ṣe láàánú pọ̀ láyé. tó bá ti di pé à ń jà ìgbà kòkó bàbá sásùn stand ní rí àwọn nǹkan míì tó yẹ ká ṣe má khalaqta hadha batilan Ọlọ́run ò dẹ̀ nìkan lásán láyé kó má wúlò. Ọlọ́run ò dẹ̀ nìkan láyé tá à ń bẹ́ẹ̀ yìí kó má ní ipa tiẹ̀ tí ó kù. wọ́n lè jẹ́ pa bú ó lè jẹ́ parí o. mi ní bálágbájá sọ̀rọ̀ mọ́ mi ní bálágbájá sí mọ́tàlì kí á mọ́ Ọlọ́run ó fi dé ṣe mùsùlùmí ní jàre. gbálẹ̀ láti ṣe wàyí ìsàláwò láti yóò jìyàwó tó wù kò sọ́kọ́ tó fẹ́ dá o kò lè lọ scot free o. but ó lè di lọ́la nísìn ká ṣe sàlámù àlékún gẹ́gẹ́ bí mùsùlùmí. trap aburú tó dẹ kalẹ̀ tí trap aburú tó dẹ kalẹ̀ tọ́lọ́run ti fúnra rẹ̀ kó mi yọ tọ́lọ́run dẹ̀ ti ń kó mi yọ tí ó dẹ̀ kó mi yọ jálẹ̀ yìí ṣé ok tọ́lọ́run máa kó mi yọ jálẹ̀ tá a gbé gbogbo wíṣẹ̀ tá a fẹ́ gbé nǹkan kan tó bá lọ́la tó bá wá pè mí tó bá wá bẹ̀ mí pé Alhaji Alfulaniy ẹ má bínú gbogbo nǹkan tó ń ṣe fún yìí ẹja àgbàgbé ẹ̀ kíni kan yọ̀ ṣe máa pa ni. nípa olúwa rẹ̀ tó fi ń rajà gíga níwájú Ọlọ́run ni
ó tó fi ń rajà gíga níwájú Ọlọ́run ni. Tá bá ní gbogbo ẹni tó ṣẹni láàmú ọbàjà láyé àní rọ̀rẹ́ kankan bá ṣe. Kò lè lọ láláì má jìyà burú tó ṣe o. Ọlọ́run á gbàdúrà wa. Tó kéèsì Talo lọ́hùn, kí ló dé ẹjọ́ ẹ̀yin yẹn gbà mí o, kí ni mo ṣe? Bílẹ̀ yóò bá sọ̀rọ̀, Alfulani ni wọ́n bá wí, òní wọ́n bù. Bítọ̀ wọ́n bá sọ̀rọ̀, Ajá Zainab, you are welcome, Alfulani ni wọ́n mọ̀ bù. Alfulani ni Talo lọ́hùn o, wọ́n wá dákọ̀ àwọn Làbíbù Lágbàjì, wọ́n ti ẹ̀ dákọ̀ rẹ̀ mọ́. Àfẹ́kọ̀ọ̀kan, òkúta gidi tó ní kéèsì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, wọ́n dákọ̀ rẹ̀ mọ́. President Ògo Ìlọrin tó yẹ ká máa wọ́ lọ ká máa wọ́ bọ̀ àbábàrígà ẹ̀kọ́ kan náà ń dákọ̀ àfihàn yìí nìkan náà ni. Ṣé torí pé mo analyze àbí kí n máa analyze mọ́ ni? Àbí kí n máa analyze mọ́ ni? Ó sú mi o. Analyze tèmi sì ré kò lè bú nínú. In tó bá sọ náà láti kí gbogbo ayé gbọ́ pé tó ọ̀rẹ́ wa ló tó sọ eléyìí o, DJ Wike ló sọ eléyìí o. Ìyá Talo lọ́hùn, màmá abiyamọ gbogbo àwọn tó yẹ kán dákọ lógo Ìlọrin ò dákọ ọmọ Àlùfáà Ismail wà ńbẹ̀ wọn dákọ Alfulani yìí ni o. Bí tọ̀hún yẹn bá máa sọ̀rọ̀ nísìn, mo tẹ̀ wá ẹjọ́ gbogbo ẹni tó wà lórí ètò ẹ bá ṣe alhamdulillah, ẹ dákun mo fẹ́ kí gbogbo yín kí mo bá mi ṣe alhamdulillah. Haji Lukman, mo represent yín, èmi náà wá ń kó kíní bò lójoojúmọ́. Ẹ̀gbọ́n ní sẹ́nìkan ní kí ni problem máa yí gan-an? Kí ni iṣẹ́ rẹ̀ gan-an? Abo onífìlà pupa, iṣẹ́ mi náà ni kí n analyze irọ́ tẹ́ bá pa gan-an, kẹ́ lè fi mọ̀ yí pé irọ́ lẹ̀ ń pa gan-an. Pàdí mi dẹ̀ ló fi ṣe DPO Ṣèyí Mákindé, àwọn àfáà Ṣèyí Mákindé rè tí ìwà yí ọ yóò yí ọ. Ìyá tó bá ti gbọ́ kíní mi báyìí analyze báyìí ó di wàhálà nù. Ẹ bá ń dúpẹ́ fọ́lọ́run, ẹ mọ̀ dí ọpẹ́ mi. Ọlọ́run ti mú lọ́yanjú aago 10,000 lọ́yanjú $10,000 tó jí l'Amẹ́ríkà, lọ́yanjú aago Rolex tó jí, Ọlọ́run ti mú yín kó lẹ́nu wọn o. Ọba tó fọ̀ mí mọ́ tó kó mi yọ, gbogbo irọ́ táyé pamọ́ lọ́nà tí ò dá, Ọlọ́run ó bá mi fọ̀ ẹ́ mọ́ ìwọ tó wò mí. Ẹ bá mi tẹ love like and share. Ẹjọ. Salman, you are welcome. Nobleman, Ayọ̀mídé, Ọlápẹ̀jú, ìyá mi, ó máa tọ́jọ́ mẹ́ta. Gbogbo ẹ̀pẹ́ yín kọ́ lọ́hùn. Ẹ bá mi tẹ love like and share. Màmá Talo lọ́hùn, Ọlọ́run ó kó yín yọ. Ṣùgbọ́n o, màmá ẹ̀yin èèyàn, ẹ bá ń sọ fún màmá Talo lọ́hùn, mo need wọn láti bá wọn sọ èyí tó jòdòdó ọ̀rọ̀. Ẹ má jẹ́ ká dẹbi yín rú o, torí mo rí fídíò DJ Wike ó ti fẹ́ dẹbi yín rú o. Ẹni táwa mọ̀ léèyàn, gbogbo yín la mọ̀ léèyàn léyìn o. Àmọ́ ẹni tó jẹ́ tiwa tá a mọ̀ pé ẹni yìí sòdodo, ó ní bọ̀dá Talo lọ́hùn, ìyẹn olórí ẹbí wọn, àárí ọ̀rọ̀. Àárí ọ̀rọ̀ tí yẹn sọ. Talo lọ́hùn á gba ìtúsílẹ̀ agbára Ọlọ́run. Ó dà mo tún ṣàdúrà ẹgbẹ́ yẹn sẹ́bẹ̀ o. Talo lọ́hùn á gba ìtúsílẹ̀ o agbára Ọlọ́run. Èmi kọ́ ni mo mú o. Talo lọ́hùn á gba ìtúsílẹ̀ o. But
ẹni láti sá fún àwọn kankan pẹ̀lú àwọn èèyàn yìí. Ojú àánú tèmi wọ́n ti wọ́ọ̀nù mi láàárọ̀ pé kí n dẹnu dákẹ́, mi ò mọ̀ tó ń ṣe mí. Mo wá rí fídíò Al-Mukhtar Abimbola, mo wá rí fídíò DJ YK. Ẹ jẹ́ àjọ analyze fídíò yìí. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ta lọ́lọ́run, afọlọ́run dúpẹ́ lọ gbogbo yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéifá, afọlọ́run dúpẹ́ lọ gbogbo yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Lágbàjì, afọlọ́run dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Tóbi bàbá wa Lágbàjì, ẹ̀rí tí mo tún fi bàbá wa kún. Tẹ́lẹ̀ ayé máa ń rí wọn bí oníjàgídíjàgan, ṣùgbọ́n torí pé gbogbo èyí tí ń ṣẹlẹ̀ oníkálukú tí ń kẹ́kọ̀ọ́ gbọ́n níbẹ̀. Wàláhì bàbá yẹn dá. Àfà Labeeb Agbaji, come closer o. Come closer o. Ẹnìkan tẹ̀lé tó ń ṣe fídíò lé mi lórí báyìí. Alfudawa. Mo rí Alfudawa tó gbé fọ́tò mi. Ó ní Àfà Alfulaniy àti Saheed Shittu ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ bí eégún aláré. Àbá Alfudawa kọ́ yìí. Sorry, ṣe fídíò wa Alfudawa. Ó ń bọ̀ wá o. Tùmbà mi tí mọ́ tó sọ́mẹ́ o. Àmọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Àwọn arìnrìn-tí rẹ̀. Dákẹ́ má ìbẹ̀rẹ̀ orin. Torí pé gbogbo èyí tí ń ṣẹlẹ̀ oníkálukú tí ń kẹ́kọ̀ọ́ gbọ́n níbẹ̀. Wàláhì bàbá yẹn dá. Àìní nọ́mbà yín ni bá ti pè é kí n kí yín. Jẹ́ kí n fún ẹ. Iṣẹ́ èèyàn ìní ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn téèyàn gbé dání. Tẹ́lẹ̀ ẹ rí i pé bàbá wa Lágbàjì wọ́n ti kọrin. Àlẹ́ ẹ̀gbọ́n bàbá ní Ìlọrin, àwọn arìnrìn-tí rẹ̀ nílùú Ìlọrin, ṣùgbọ́n gbogbo eléyìí kò sí nínú ẹ̀ mọ́. Ibi gẹ́rẹ́yẹ ńlá bá gbà. Àgbàwo ibi gẹ́rẹ́yẹ òun náà bá gbà. Táwọn sọ pé sí Labeeb Lágbàjì ò kọrin mọ́. Wẹ̀yẹn tó sọ pé ẹ fẹ́ wá sòòṣà kan lọ́rin. Àfà Labeeb Agbaji ó tó bẹ̀rẹ̀ orin. Ẹ tún wá sọ pé ẹ fẹ́ wá ṣẹbọ kan lọ́rin. Yóò tún bẹ̀rẹ̀ orin. Gbà tẹ́tílẹ̀ wá ṣẹbọ kankan lọ́rin, tẹ́tílẹ̀ wá ṣe nǹkan lọ́rin. Wáyé tó wá fẹ́ wá kọrin fún yín. Mo lè kọrin báwọn. Ẹ̀yà tó gbé nǹkan kan dìde ní ìsìnkú ẹlẹ́fẹ́ ṣe. Labeeb Lágbàjì ó ṣe kíni? Yóò tún kọ orin. Èèyàn lè má dàgbà lọ́jọ́ orí tó jẹ́ pé téèyàn gbé dání ní ọ̀sán yẹn dàgbà. Ọwọ́ ayẹkáyọ̀ máa báyàn níbi gẹ́rẹ́yẹ ni. Mo ń bọ̀. Èyí tí ìdè ẹ jẹ́ kí n lọ síbi tààrà síbi àbájáde ilé ẹjọ́ eléyìí tá a gbọ́ ní ọjọ́ ìjẹta ní àná tó yẹ àbájáde ti ilé ẹjọ́ tàná ní upper area court. Ṣé rí àbájáde tàná yẹn kì í ṣe àbájáde ẹ̀bẹ̀ tí ìyá rẹ̀ bẹ̀. Ìyá ta lọ́lọ́run ẹjọ́ ń fẹ́kẹ́ súnmọ́ bí o tọ́lọ́n bá ní àwọn tó bá súnmọ́ wọn mọ̀ pé ẹ̀yin olórí ẹbí ó fẹ́kẹ́ gbọ́rọ̀ tọkùnrin sọ o ò ní ẹjọ́ gbọ́ ẹ̀yin olórí rẹ̀ èèyàn ó fẹ́ jẹ́ káfíńlá káì máa tẹ̀lé ọ̀rọ̀ ọkùnrin. Béèlì àná tí wọ́n béèlì tí wọ́n tán rìfíù béèlì yẹn pé kọjọ kan bá wọn mú kó tẹ́lẹ̀ ó ní kò kí ń ṣe ẹ̀bẹ̀ tí ìyá ta lọ́lọ́run bẹ̀ òun ló jẹ́ kí béèlì yẹn kó rọrùn báyẹn o ó lẹ́bẹ̀ yẹn kọ́ o àwa mọ̀ díẹ̀ o ẹja mọ̀ di tí béèlì fi rọrùn. Bismillah. Àbájáde èsì ilé ẹjọ́ àná tó fi jẹ́ pé gbogbo bail condition tí wọ́n fún tí wọ́n fi release ẹ̀ dáadáa yẹn o kì í ṣe ọlá ẹ̀bẹ̀ tí ìyá bẹ̀ o. Wọ́n ti ṣètò ìyẹn ní ọjọ́ Wednesday tó kọjá tí àwọn agbẹjọ́rò ta lọ́lọ́run tí wọ́n wà nílé ẹjọ́
tí wọ́n dẹ̀ gbé lọ síwájú adájọ́ pé tọ̀ ó tẹ̀ fún ọyà agbára wọ̀ ká gbogbo ìgbésẹ̀ wọn ti ṣe lọ́jọ́ náà ṣùgbọ́n ọjọ́ àná ńlọ́jọ́ tí wọ́n ka àbájáde ìrìn àjò rẹ̀ jáde. wá dákẹ́ brọ́dà ó ní dákẹ́ ẹnu ẹsẹ̀ dákẹ́ ẹnu ẹ ó ní ẹ̀bẹ̀ tí ìyá Talo Ọlọ́run bẹ̀ òun kọ́ ni wọ́n fi jẹ́ kí béèlì yẹn kó rọrùn kìí ṣe ẹ̀bẹ̀ tí ìyá Talo Ọlọ́run bẹ̀ àwọn agbẹjọ́rò wọ́n ti gbé ẹjọ́ lọ sí iwájú adájọ́ pé adájọ́ béèlì tó fẹ́ fún wa yìí alágbára ẹ̀ o ibi tá à ń sọ fún yín sí náà nù DJ YK àìmọ̀kànmọ̀kàn da gbogbo yín láàmú. wọ́n ti pé ìyá Talo Ọlọ́run yìí ti bẹ̀bẹ̀ lákọ̀ọ́kọ́ ó bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kejì àwọn lọ́ọ̀yà yín tí wọ́n gbé ìwé lọ síwájú adájọ́ wọ́n bẹ̀bẹ̀ ní táwọn lọ́ọ̀yà yín ò bá bẹ̀bẹ̀ ní àwọn lọ́ọ̀yà wa ò takò wọ́n oppose ẹ̀ àìtakò síbí wọn náà gbọ́ tí lọ́ọ̀yà yín sọ lọ́ọ̀yà bàǹkì tó sọ wípé àwọn bẹ ilé ẹjọ́ àwọn bẹ̀bẹ̀ níwájú adájọ́ pé kádájọ́ jọ̀ọ́ kó síjú àánú wò àwọn lórí ẹ̀ tí ò bá sí ẹ̀bẹ̀ kò ní rí bó ṣe rí ẹ̀bẹ̀ ní ìyá ọmọlọ́lá ọgbọ́lá you are welcome ẹ̀bẹ̀ ní ó wá sọ bí ẹni pé iṣẹ́ táwọn lọ́ọ̀yà yìí ṣe ó ní ó mọ̀ kankan rárá ẹ̀bẹ̀ ni wọ́n á bẹ kóòtù ní nàá ìyá Talo Ọlọ́run ló bẹ̀bẹ̀ o bàbá Talo Ọlọ́run ló bẹ̀bẹ̀ o àbúrò Talo Ọlọ́run ló bẹ̀bẹ̀ o ẹ̀gbọ́n Talo Ọlọ́run ló bẹ̀bẹ̀ o lọ́ọ̀yà ló bẹ̀bẹ̀ o wọ́n bẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ ilé ẹjọ́ ni tó bá bẹ̀ ilé ẹjọ́ á wá gba ọ̀rọ̀ wọn yẹ̀ wò wọ́n lè ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ yẹn gan tó ẹ pé mùsùlùmí bá jẹ́ pé wọ́n fẹ́ takú délẹ̀ ni wọ́n á ṣe kí ni wọ́n á takú ẹ̀bẹ̀ yẹn wọ́n á yìí máa fà yẹn lọ bí oṣù kan bí oṣù méjì lọ́ọ̀yà náà fúnra rẹ̀ tún sọ Haji Garba Muhammad lọ́ọ̀yà fúnra rẹ̀ náà tún sọ báwọn bẹ̀bẹ̀ ni nàá ẹ máa wá gbọ́ o. èyí tó kọjá ni so ká má papọ̀ mọ́ra wọn. gbogbo ìfọmúrọ́lẹ̀ tí ìyá ń lọ rí ń bẹ̀bẹ̀. àtẹlẹ́ ìtẹ́nì kọ̀ọ̀kan ń ṣe lórí ọ̀rọ̀ Talo Ọlọ́run ká tó mọ̀ pé ó nítumọ̀ tàbí mẹ́sàn rere jáde ó di ti ilé ẹjọ́ ti magistrate ilé yìí ti ṣe ní on the 19. wá dákẹ́ ẹnu ẹ àwọn wàá sọ òdodo ọ̀rọ̀ fún ọ lálẹ́ yìí òdodo ọ̀rọ̀ àwọn ò bẹ́ẹ̀ sọ òdodo ọ̀rọ̀ a máa bẹ́ẹ̀ sọ onígbà náà wípé gbogbo ìfọmúrọ́lẹ̀ ìyá Talo Ọlọ́run that is gbogbo ìdọ̀bálẹ̀ tí ìyá Talo Ọlọ́run dọ̀bálẹ̀ yẹn number 1 ìyá Talo Ọlọ́run ti ń dọ̀bálẹ̀ bàbá tó pọ́nlé nísìnyí náà bàbá lágbàjì ó mọ̀ pé wọn bàbá rí ni wọ́n wájú wọn náà ni ìyá Talo Ọlọ́run ti ń dọ̀bálẹ̀ wọn ó wá sọ pé kẹ́yẹ́ ẹ̀bẹ̀ tí ìyá Talo Ọlọ́run kó tó wúlò nísìnyí ó di on the 19 níwájú magistrate court broda mi bọ́n tàn wọ́n tàn ra rẹ̀ on the 19 ní magistrate court ṣé wọ́n gbàgbé ni wípé ilé ẹjọ́ magistrate court wọ́n ti kọ́kọ́ sọ pé àwọn ò gba béèlì wọn kò sí tó jẹ́ béèlì fún wọ́n ń bọ̀ wá rojọ́ lọ́ndì 19 ni wọ́n yìí tó mọ̀ nǹkan kan báyìí ó mọ̀ nǹkan kan Allahu Akbar wọ́n á gbé projector wá sí kóòtù ní on the 19 gbogbo fídíò Talo Ọlọ́run ó mọ̀ play lẹ́yọ kọ̀ọ̀kan ní ilé ẹjọ́ condition ẹyọ kan condition
tó lè tán bá ti mú wọn gbé projector wọnú court tó lè gbogbo tí Talo Ọlọ́run ṣe ó ti dọ̀ràn condition yọ kan àfi kí Talo Ọlọ́run tó bá lè ṣe condition yẹn ó ti parí kì í ṣe condition kó di Islam o. wá ní ẹ̀bẹ̀ tí ya ṣé okay ìyá Talo Ọlọ́run bẹ̀bẹ̀ ṣé ìyá Talo Ọlọ́run ló ṣẹ̀ ẹ kàn fẹ́ kó bá yẹ oníyà ni ṣé ìyá Talo Ọlọ́run ló ṣẹ̀ even tí wọ́n ga bó ṣe wà yìí tó bá ń bẹ̀bẹ̀ tó ṣe fídíò tó ń bẹ̀bẹ̀ ṣé wọ́n ló ṣẹ̀ okay on the 19th ọ̀nà gbé Talo Ọlọ́run padà wáyé nísìnyí sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé wá padà pé bóyá kan wá sọ̀rọ̀ béèlì ẹ̀ ni ọmọ yìí ti jìnnà ọmọ yìí ti jìnnà ọmọdé yìí ó ti jìnnà continue. lọ́gbọ́n náà là á mọ̀ pé ìbẹ̀bẹ̀ ìyá ìfaragbólẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run mo ti mọ̀ tẹ́lẹ̀ sí faragbólẹ̀ ìyá wa ń faragbólẹ̀ níwájú àwọn èèyàn káwá ní oníṣẹ̀ṣe kan ní a bá ń ṣe èèyàn fún mọ̀ sọ pé lágbájá ó ti sẹ́lọ̀ ń bá wọn ẹ rí i pé wà káfìrì ní wù táwa sọ pé àwọn náà wà wù wà káfìrì ni onípàwọ̀ èso ní káfìrì. sọ́ọ̀rì ẹ jọ̀ọ́ ẹ dákun wọ́n sẹ́ndì kankan sí mi ń sìn ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ dákun. ẹ jọ̀ọ́ má bínú o. Alhamdulillah wọ́n ní aláwọ̀lá tí wà lórí prógámù yẹ sábọ̀d wọ́n ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú o prógámù alẹ́ yìí rẹ̀ oh my god ó dẹ̀ kí la máa ṣe báyìí o èèyàn kí ni ká ṣe o mo dẹ̀ gbọ́dọ̀ wo prógámù yẹn torí ọkùnrin yẹn bá ń pa irọ́ gan gbọ́dọ̀ wo prógámù yẹn o èèyàn mi kí ni ká ṣe èèyàn mi kí ni ká ṣe o ẹ là mí lóye alaikum salam ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run salamu alaikum warahmatullahi wabarakatuh.